The same job that is available, that is readily available here in Nigeria, these people will leave the shore of this country and intentionally, purposely travel down to those countries. Like they do domestic work for people who are for Arabu. They call them Arabu house. Àwọn wá fìyà jẹ yín, wọ́n á tún toss yín lórí. They will go shit for una head. They will not pay you. You will be working. So you have sponsor, somebody that will sponsor you there, just because you are so egocentric. Those jobs that are available here in Nigeria, you cannot do it. You. Dẹ̀ ní ṣoríire àǹtí Láìdé Bákàrè. Wá ṣé kìí ṣe pé ẹ ti mú làkókò kó tó di pé ẹ gbé fóònù dání. Torí ẹ̀ ń ṣe wọ́n. Ṣé 50k tẹ́lẹ̀ pé ẹ̀ ń sọ fáwọn house help lẹ́yìn lẹ́rù pé àwọn Àràbù ń san ni. Àbẹ́ni tó fún yín ní information sórí ẹ̀ ò burú ṣá. 50k tẹ́ tún sọ fáwọn ata ṣé ìjẹ̀lẹ̀ san 50k ni èèyàn á san 50k ẹ̀ tún ná ni. Tẹ́ ẹ̀ bá tẹ̀ wá ná ẹ̀ tún jẹ wọ́n lówó ìdàkẹ́ má san mọ́ ti kẹsàn next month. Ẹ rò pé orí bẹ́ẹ̀ ni bí yìí ni. Ẹni tó tún pé 50k náà ń gbà kò jẹ́ tí yé mi kápá yẹn ti. Ẹgbẹ́ máa ń kọjá àyè yín. Ẹ tiẹ̀ ti ń kọjá àyè yín ni àǹtí Láìdé Bákàrè. Fídíò tẹ́ ẹ ṣe yẹn ẹ fi mọ bẹ́ẹ̀. Ẹ má ṣe mí mọ́ o tẹ́ bá fẹ́ tẹ́. Àwọn Ṣàgálà ò ṣe rárá o. Àwọn ọmọ celebrity wọn ò mọ ẹni tí o. Ẹ bá fẹ́ ṣìṣe èwo ń wèrè gan-an. Tó bá dáa fún yín ẹ mọ̀ lọ́dọ̀ ara yín kó dáa fún yín. Èwo lórí burúkú. Táwọn tó wá ń ṣiṣẹ́ bíbí náà ṣe ó easy ni. Mo béèrè. Ta ni òwú kó wà òkè níwọ̀n láyé ara ẹ̀. Torí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tó ti já pẹlẹbẹ mú kó tó di pé ó gbé fóònù. Ara ń kan Gaza o. Ara ń kan Gaza. Ẹ wò bàbá ìdarí. Lálálálálá. Tó ti yé yín. Ẹ jẹ́ kí brain yín kó lọ ṣe kíni kó lọ set gbówó wọn tẹ́ ń ṣe yìí kò bá wa lé rárá o. Especially Ṣàgálà ẹ má dé bẹ̀ rárá. Ẹ má fà yín láṣọ yá o. Ẹ̀yin tèmi Ṣàgálà lórí ọ̀rọ̀ àǹtí Láìdé Bákàrè ẹ má bínú torí Ọlọ́run. Ẹ̀gbọ́n mi ni wọ́n já níbi tá ti ń wò wọ́n ni. Àgbo tó yẹ kán mu òun náà fi wẹ̀. Torí tí ò bá kí n ṣe pé wọ́n ti yí lórí. Ẹ jọ̀ọ́ ìgbà tẹ́ fẹ́ ṣe fídíò yẹn gan sẹ́ẹ̀ ó yẹ kẹ́ béèrè lọ́wọ́ ara yín pé èmi lágbájá ọmọ lágbájá ṣé fídíò tí mo fẹ́ ṣe kò ní kó wàhálà bá yín. Torí mi ò mọ̀ nǹkan tó kàn yín jẹ́jẹ́ ni wàhálà máa dúró ẹ̀dẹ̀ ló ń tọ̀. Àǹtí Láìdé Bákàrè. Tíṣẹ́ tíátà bá pè títí yín kí ló tẹ̀ ṣe kúrò bẹ̀ tẹ́ sá lọ sí Amẹ́ríkà. Ẹ wá ń pọtọ́ lẹ́nu ẹ ń pọ fóòmù lẹ́nu ẹ sọ pé ń sọ̀rọ̀. Ẹ láwọn kan ṣẹrú nílùú Àràbù. Àwọn ò fẹ́ tòbò jẹun ni. Kí lẹ ní àwọn wo lẹ̀ ń bọ̀. Wúyù ẹ̀ gbogbo ń tẹ́ kójọ náà ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹjọ́ ní àtàmọ̀ orí gbígbé orí tútù. Abẹ́ ti ya wèrè. Ẹ̀yin tó yẹ kẹ́ wà nílé pẹ̀lú ọkọ yín kẹjọ máa ní plan bọ́mọ títí yín náà ṣe máa ṣe wedding táyé máa gbọ́ tọ̀run máa mọ̀. Ẹ̀ ń fi yẹn ṣóṣì online ẹ̀ ń ṣẹlẹ́yà inú yín dùn. Ẹ ṣekùn gbígbà pító ẹ ṣẹnu ṣanṣọ bẹ́ẹ̀ ní sàdúrà mọ́ka ẹ̀ ń rí ìrìkúrì online ẹ̀ láwọn kan àwọn kan ń ṣe ẹrú. Ṣé fámìlì ni wá ni? Ṣé sọ ni mọ̀kan náà là ń jẹ ẹ̀ ní abẹ́ ti ya wèrè ni? Ẹ̀yin tẹ́ ti gbogbo gbàlùbárí kàrà yín mọ́ cream. Ẹ rò pé fine èyí tó pé tẹ́ bá ṣe makeup bí ìnàkí lẹ ṣe rí eré méjì kan dájú yín lọ. Ẹ má bínú ṣe gbọ́ má sọ fún lórí ẹbí wa pé kó dá wọn padà síbi tó ti ń wò wọ́n. You know, I want to say something today. Some people think it's only Pella fans that is on social media. And some people think it's only Davido fans that get Ogba. And some people think it's only Wizkid fans that get Koribobo. And some people really think it's only Shayi Vibe that is only Shayi Vibe fans that can attack anybody. They forget an underrated soldier, Ṣàgálà. Wo ìbẹ̀rù Ṣàgálà ó ní ìbẹ̀rẹ̀ ọgbọ́n. Lọ́rọ̀ kan ṣá àǹtí mi kan ni tí à ń pe orúkọ rẹ̀ ní Omidan Láìdé Bákàrè àpọ́nbẹ́pẹ̀rẹ́ arábìnrin kan ní ìlú Èbó ló bá ní òun fẹ́ ṣe content ní èní àmọ́ kò sí content mọ́ ní agbárí òun ṣùgbọ́n kò ń fi àwọn ọmọ Ṣàgálà ta ẹ̀yìn díẹ̀ níbi tí àǹtí yìí ti wá advice àwọn ènìyàn bó ṣe fẹnu wú wáyà nìyẹn tó lọ fẹnu wú géètì lọ́rọ̀ kan báyìí àwọn Ṣàgálà ti wá dìde sí àǹtí lórí mídíà odidi ọdún kan lénìí wọ́n sì máa mọ dráàgì àǹtí Láìdé lọ
Ṣé o mọ̀ wípé we have more than 800 million Shagala. By the time they are done with you on TikTok, on other media, you are going to come outside and beg because Shagala wọn ò gbọ́ pa wọ́n ti gé wọn létí lọ ọjọ́ tí mo ṣe rú ẹ̀. Shagala Libya, Shagala Cairo, Shagala Kuwait, Shagala Qatar, Shagala Shinko, Shagala London, Shagala, every Shagala stand up, they attack. By the time they are done with you, mommy, ẹ máa padà wá change voice yín in another beautiful tone. Ire o. Àǹtí LAIDE BAKARE, èmi sì máa fi àǹtí sínú orúkọ yín. So ìwòyí láàárọ̀ títí yín, tádúgbò tí ń ṣe ń sunkún oge ẹ̀ṣẹ̀ ríran rí wa ní àbí ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ lè fẹ́ dá factory company sílẹ̀ sí Nàìjíríà, ẹ lọ kó àwọn ọmọ yín sí. Àwọn ọmọ yín tẹ́ bí, ẹ lọ kó wọn sí factory company tẹ́ fẹ́ dálẹ̀ Nàìjíríà yìí. Ẹ̀yin ti gbàgbé pàwọ́ Shagala yìí la pọ̀jù náà àwọn fáǹsì yín tẹ́ wá ń lanu òṣì yín yẹn gbàgà tẹ́ kọ́kọ́ rọ́bìṣì wa lọ́nà azin. Owó táwọn pípù yìí san ẹ lè san náà why ẹ lè san tẹ́ bá tẹ́ máa san gan ìdààmú tẹ́ máa fi èèyàn rí pẹ̀lú èdè ara wa tá jọ gbọ́ yẹn azin láìfù ayé máa sún onítọ̀hún tún ẹ fi wálẹ̀ bá ṣe pọ̀ sókè tara jà ló ti dà olóò ti dà ẹ má padà ṣe fídíò mi mọ́ tẹ́ bá fẹ́ ẹ àbúyín ṣàbúyín ni àti ìbúyín o Ọlọ́run. Ara kan wá gan Shagala ara kan Shagala gbòó ó tó bá ṣe ẹni ẹ máa kọ̀lẹ́tì ẹni celebrity ta ló mọ celebrity gbogbo wa ń celebrity ṣe ń wá ìwà ẹ wá ń wọnú lórí burúkú sí wa lára ẹ lẹ́yìn sọ̀rọ̀ tí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ wo ẹ má wọ ibi tẹ́ fojú sí ọ̀nà gbàgbé ọ̀ ẹ ti bá fi kí kan ṣe yín o díẹ̀ àkànra fún ìjẹ díẹ̀ tó yẹ yín tí wọ́n bá ṣe kí ní sìn wọ́n máa bá gbé ẹ̀ lójú jẹ́ fún yín ẹ ṣọ́ra yín o àpọ́nlé tán fún yín ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ mọ́ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ talẹ̀ lọ́ọ̀fù yín kankan lọ́ọ̀fù tá yín fúláta ní fún yín ó ti ṣá ajé lọ́ọ̀fù tá ní fún yín LAIDE BAKARE ó ti ṣá by explaining that is far better than when they change the money into Nigerian currency that is better and it pays off. And some actually talk about the fact that they have good bosses. They don't have problem that